Mo ń bọ̀. Ẹ wá. Kí ló ṣẹlẹ̀ tán sáré ta ló ń lé yín? A ní lé mi. Sọ́mọ̀ pé ń lọ ibi iṣẹ́ ìrànlẹ́ ni. Ṣé lágàyọ̀ sọ fún ọ, eégún tó bá ní lórí pánù, káfíńtà lẹ́nu tó gbé. Mo ní jí mi o, mo ti ṣe àárọ̀ dé o, ń lọ tìrọ̀lẹ́ o. Ó jí mi fọ̀ náà dì sí. Àbí? Kí ni tèmi? Tó ṣe é mọ̀ bẹ̀rẹ̀ owó. Kí ni tèmi? Kí ni tèmi máa sọ pé kẹ́ sáré? Mi sọ wípé kẹ́ sáré. Mi ò bá yín sọ̀rọ̀ sí sáré, kí ni tèmi pẹ̀lú kẹ́ sáré? Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín. Oníkèmí sáré. Sáré ni mò ń bọ̀ sọ báyìí. Bí ẹ bá kàkà kó orú ẹ, ìṣòro tí gbogbo fámìlì tí wọ́n ṣàìsí ilé yẹn ní. Ẹ fún mi lówó oúnjẹ, ọ̀rọ̀ owó oúnjẹ mo bá yín. Ṣé ń tọ́ fẹ́ sọnù? Owó oúnjẹ náà ni. Àfi bí àfi ṣe ẹ̀rọ dáadáa ò sí. Ṣé mọ̀ pé ẹ̀rọ dáadáa ó ní burúkú òsì ìṣòro tó ní? Tágbára sínágọ́gù ọ̀pẹ ìlú ọba débi pàtí fámìlì tí ẹ sọ wípé ẹni tó kú o ọlọ́mọdé àrírú ẹ̀ mọ́ o ọlọ́mọdé àrírú ẹ̀ mọ́ o tó ń ṣe àmì tí ẹ sọ pé gbogbo òfò tí ẹ ṣe kí ni kọ́ lọ ilé ọ̀tá tọ́ ọ lámì. Èmi bá yín sọ bẹ́ẹ̀, èmi bá yín sọ pé máa nà yín. Kí ni bẹ́ẹ̀ náà yín fún? Kí lẹ̀ ṣe fún mi? Kí lẹ̀ ṣe fún mi tẹ́ máa ẹ wò mí bá yín sọ̀rọ̀ nínú ẹ fún mi lówó. Bá bẹ́ẹ̀ lè nà mí, bàbá tó bí ọsọ lè nà mí. Mo wá, mo wo oúnjẹ wa. Ọdẹ owó oúnjẹ náà ni. Kí ló lè tó báyìí? Kí ni ò ní lé? Ṣé 10,000 lẹ́yìn? Ṣé wọ́n máa kàwó sí mi lọ́wọ́ ni? Ok, ó dàbẹ̀ kò sí wàhálà. Tómìnrin bá ti mú ọkọ̀ ìyá yẹn yóò ṣe wedding tipátipá. Ẹ lè fẹ́ yọ báyìí. Bàbá yìí ẹ wá dé jẹ̀. Lórí èlò báyìí. Ṣé ẹ̀yin ní wò bóyá lẹ̀? Ngbà so ní 500 fún mi change 500. 500. Ṣé inú eléyìí ni máa ra àṣàkì àti panlánú ẹ̀ àti pọ̀mọ̀? Ṣé inú eléyìí? Abẹ́lẹ̀ ló tẹ̀kù lẹ́nu. Ta ló rẹ̀ ń sàkì àti pọ̀mọ̀? Nígbà tẹ́kù 2,000. Change 500 yóò bá yẹ ìyẹn ráì 500. Ẹyin ṣé 5,000 lè yẹ lójú? Tí n bá tiẹ̀ di nẹ́tíwọ̀kì mi ò rí ìrànkọ́ àbí kì í ṣe bẹ̀. Ẹwẹ́ kúrò ẹwẹ́ kí ló ṣe ẹwẹ́ tẹ̀fílẹ̀ jàre kí ló ṣe tọmọsọ gbanu ni àbí mo bá yín. Ẹ kó jàre àbí kí ló tọ́ ẹ máa ṣe. Ìwọ tó ń lo owó sọ̀rọ̀ pé ó mọ̀. Kí ló ṣe ọkùnrin ẹ máa gbà mí kí ni ọkùnrin má tuntun bẹ̀rẹ̀. Orí alájọ olóko. Alájọ yín lọ o, ẹ bọ́ ta o, ẹ má fọwọ́ bò tí ẹ dájọ́ o, owó tá a bá tún jọ náà ní í jọ. Ẹ jẹ́ òsì. Dánú.
Bẹ́ẹ̀ pa wá mọ́ sí ìtì. Ìyá bẹ̀. Yes, baba. Ìrẹ́jẹ ò sí bàbá. Ìrẹ́jẹ ò sí inú bàtò. Ìrẹ́jẹ. Bàbá o. Bàbá tó mẹ́nu bẹ̀. Bàbá tó mọ bẹ̀. Ẹ wo ẹjẹ́ mi ló jàre. Abárin kan tó ń fẹnu gún kiri ẹ wàjọ fún mi. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Tó bá dà síbẹ̀. Ẹ ṣáà máàkì àjọ fún mi. Orin náà ni. Sọ́jà ṣe díẹ̀. A dúpẹ́ fọ́lọ́run. Àwọn ọmọ mi ń kọ́. Wọ́n wà àlàáfíà ni. Bàbá wọn náà ń kọ́. Àlàáfíà ni. Ọ̀dọ̀ wọn lẹ́sùn wà. Ọ̀dọ̀ yín. Ẹ ló ti kú mẹ́rin. Ṣé ẹ fẹ́ máàkì àjọ àbẹ́fẹ́ gbèrè story? Ẹ máàkì kọ́tẹ́ wáyé yín wá máàkì. Wọ́n yàn lóhùn láyé ọ̀gá ló búkọ. Olórin kan ní òun lóhùn tó ò búkọ. Tó búkọ bá gorí ìkejì. Méjì lélẹ́yìn. Méjì ni. Gbogbo ẹ̀ wá jẹ́. Ṣé ẹ máàkì ẹ̀? Mo ti ṣe bẹ́ẹ̀ rí. Ẹ̀yin kẹ̀. Gbogbo ẹ̀ jẹ́ 5. 5 bò ó. Bàbá rẹ̀ jẹ. 7 ni mo fún yín 2. Mo mọ iye tí mo dá tẹ́lẹ̀. Mo mọ̀ 7 ló yẹ kó jẹ́. Ẹlẹ́ àti ń gbàjọ. Ẹ jẹ́ ń kájọ fún oníkókò. Nítorí ẹ jẹ́ ń kájọ fún tẹ́lẹ̀ bá ti mọ̀ ẹ mọ̀ mí. Mélòó ló jẹ́? Ọjọ́ 7. Ẹ ṣẹ̀ sọ̀rọ̀ ni. Ẹ má máa ṣe bẹ́ẹ̀. Mo fi dán wò ní. Ẹ wo mi fọwọ́ báyọ̀ ṣeré o. Ọjà lágbé kalẹ̀ kọ́nà jẹ́ káwọn alájẹ wà ní. Ṣé ẹ ti kà dáadáa? Ẹ tí máàkì ẹ lójú mi kí n rí jàre. Ẹ ṣe àdúpẹ́. Ìrẹ́jẹ ò sí bàbá. Ìrẹ́jẹ ò sí nínú káàdì. Dídí bàbá tún sọ owó tán. Ẹ máa tún kọrin fún wa. Iṣẹ́ a máa fowó mu tí ń bo. Ìrẹ́jẹ ò sí bàbá. Iye tó bá dá lókun. Ó ga o, ẹ ṣe o, ẹ kọjú sọ́nà. Ìrẹ́jẹ ò sí nínú káàdì. Wọ́n bá dá síbẹ̀. Lè máa kó. Bàbá nìyẹn. Oyin elébùrè máa wá sórí mi. Ọ̀nì kọ́kọ́rọ́ ajá kọyún mi. Ẹni lábẹ́rẹ́ ajá. Kọyún mi. Ajá ìmọ̀ nínú ilé. Ó dìdí ìdìgbò lùgì. Bàbá nìyẹn. Kò sí rẹ jẹ. Kò sí rẹ jẹ. Ohun tó bá dá lókun. Bàbá kí ló ń ṣẹlẹ̀? Kò sí wèrè. Mélòó? Káàdì náà. Ẹ wo mi ò ní lè dájọ́ lé ni o. Ọjà òyà kódà mo kó díẹ̀ wọlé ni mo kàn tún ní kí n sọ̀rọ̀ ajé kí n gbọ́dọ̀ sínú lára ẹ̀. Ó tiẹ̀ sú mi èèyàn kan tó wá deposit 2000 lánàá mo fi mú nǹkan ni. bẹ́ẹ̀ kerosene. àánú pẹtrol. tìrìtìrì àtẹ̀ràn ọ̀yà pẹ̀lẹ́kọ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá ṣe ní dájọ́ owó téèyàn bá dájọ́ owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn kó jọ ní dìbò owó ẹ bá gbẹ́ nìkan ní bú owó ó mọ owó tọ́jú ni o bẹ́ẹ̀ tọ́jú owó èèyàn rẹ má bínú tí gbogbo èèyàn bá ń sọ pé kò sówó lónìí kò sí gbá kò sáwo kò sẹ́nu owó tẹ̀yìn dáhùn lèmi ti yan pàṣẹ́ntéèjì tèmi tèmi náà fi ń bọ̀ ìyàwó tèmi ńlé tí gbogbo ẹ̀ bá jọ̀wọ́ yìí kí ni fi mọ̀ bọ́yàwó. kò sí rẹ jẹ ṣebí tá a bá jẹun tá a yó tó ṣẹ́kù ẹ wo tá a bá jẹun tá a yó tó ṣẹ́kù ó la máa dájọ́ bẹ́ẹ̀ ni àṣà ní para wa à á ṣe fàájì. tí fi gbogbo eléyìí ránṣẹ́ tí ọ̀pá sẹ́gbọ̀n rẹ̀ ń bẹ̀ wọ́n mọ tó bá máa jẹ láyé ẹ̀. ẹ wò Ọlọ́run ní fẹ́yàn tiẹ̀ lẹ̀. mo ṣe ń wọ iye lémùrè ó níbi tó tún ti ṣayé lálẹ́ náà. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tá a bá lọ Monday kọ́ la máa lọ Tuesday ìta lọ Wednesday kọ́ la máa lọ Thursday. ó dàbọ̀ mọ ṣayé ń bẹ̀rẹ̀ oṣù mọ ṣayé láàrin oṣù lóṣù bá já sí méjì tó bá dìgbẹ̀yìn oṣù parí oṣù káyé máa ṣe ọ nígbà náà lọ́wọ́ àwọ̀ pé kí ló kójọ nínú oṣù. Ọlọ́run ní jẹ́ àríru ẹ̀. Ọlọ́run ní jẹ́ kó rí ibẹ̀ ẹ̀kọ́ yìí. ní àbágbá ibo lè tí tọ́ bá lọ́dún mọ́ ẹgbà mi ni. ọlọ́dún mọ́ ni. ẹ wo bàbá bóyá tiẹ̀ lè ṣe ẹ̀pù kan fún mi bóyá kẹ́ ẹ yá mi bíi 15k kan tó bá di parí oṣù màá dájọ́ ẹ̀ẹ́dẹ́ yọ ń bẹ̀ kò sí rẹ jẹ kò sí rẹ jẹ. òfò lọ́padà ṣe. kò sí rẹ jẹ. ìrẹ́jẹ́ ti wà. ẹ̀yin náìsì rárá wo kí mo jẹ. Àǹtí bísíbísí. Àǹtí ìyá mi. Àǹtí bísíbísí. Àǹtí ìyá mi ẹ ká sàn. ẹ ká sàn ojú yín ló dán yìí. Ọlọ́run ni o. Ó dáa. Kí lẹ fẹ́? MTN 500. 500. Àti Airtel 200. MTN. Bẹ́ẹ̀ni. 500. Àǹtí ìyanu
ẹ jọ̀ọ́ landlord tó nílé yìí ṣé kò ń gbé bí ni. ibi ló ń gbé ṣé kò sí. tó bá ń gbé bí kò yẹ kí ayé ilé yìí rí báyìí náà ó yẹ kó ti tún ṣe kó kún. ẹ wo bí sànni ṣe rí ẹ wo bí lè ṣe rí wọn kún wọn ṣe kankan. ṣé máa yá wọn lówó ni. ọkọ̀ fìtí ẹ̀bẹ̀ yẹn. ṣé máa yá wọn lówó kan fi tún lè ṣe. ẹ dá mi lóhùn. ó dẹ̀ má bínú ṣọ́rọ̀ tí mo sọ pọ̀ jù pé kó tún lè ṣe. ó dẹ̀ má bínú o. MTN èlò lè sọ pé fẹ́ ná. MTN 500 àtẹ́tẹ́ 200. àǹtí ìyanu ẹ rí i pé presidential election tí wọ́n ṣe kọjá yìí pé wọ́n rí ìgẹ̀ ní ṣítì wà ń bẹ̀ ṣítì wà ń bẹ̀ everybody ló mọ̀ pé ṣítì wà ń bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ilé sọ pé ẹ fẹ́ ń torí ọlọ́ ṣé máa ra káàdì àbẹ́ ra káàdì. kílẹ̀ ta. ó dà kò sí káàdì mi ìta mọ́. ẹ ta káàdì ẹ máa lọ. ẹ lọ jẹ́. máa jẹ́. ẹ má bínú tẹ́ fi lélẹ̀ kó dàbí bí ẹyẹ. ẹ wo bó ṣe rí orí gbágungbàgun. Baby, baby. Bó. No, baby, baby. Ìrẹ́rẹ́ mi. Baby, baby. Ìrẹ́ mi o. Ìrẹ́jẹ́ òsì. Ìrẹ́ mi o. Ìrẹ́jẹ́ òsì. Ìrẹ́jẹ́ mi o. Ìrẹ́jẹ́ òsì. Ìyá ọkùnrin mi. Ohun tó èèyàn bá dá ní oko sórí tó o bá ṣe bíi kíní flyboyant tonight eyín ọ̀tọ̀ ṣùgbọ́n mountain of fire àwọn àwọn arẹjúmọ̀ yẹn kankan ìmọ̀ ajá ló bá mi pé sẹ́ẹ̀tì débi tí ń kù sílẹ̀. Láìláì ọgbọ́n mi. Ọgbọ́n mi. Ọgbọ́n mi. Mágùn iye mo ti débi tí ń kù sí. Ó pẹ́ yín ṣé kò sí ó pẹ́ yín náà. ọmọ pé ń kọ̀ọ̀kan gba owó kiri bóòlù ọjà náà. Kò sọ́jà. Kò sọ́jà. Ibi dẹ̀ ń pa mí. kọ́kọ́ fà yìí. Ǹjẹ́ wọn kọ́ látàárọ̀. Èso ni mo bọ̀ rọrùn. Banana rẹ̀. Àwọn èèyàn náà fẹ́ ra káàdì mọ́. Mo láìkì ọ̀gẹ̀dẹ̀. Èmi rẹ̀ ò ní láìkì ọ̀gẹ̀dẹ̀. Mo láìkì ọ̀gẹ̀dẹ̀. Mo lé bèrè ṣé bá bẹ́ẹ̀ kí ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ni. Ẹ̀yin ò jẹ ni. Èmi ò jẹ́so, mi ò jẹ́so. Kí ló dé? Ngbà. Ìmú wọn tasẹ̀ ìdání. Kí lè fún. Ẹmú yẹn náà wà. Àwọn wèrè kan lajọ ń gbélé. Ìwé ìdìbò náà gé èèyàn jẹ. Wọ́n lè bá gé mi jẹ 1,000 ká. Bàbá ti fi 1,000 lẹ́ ọ̀tí paṣù. Bí wọ́n bá fẹ́ rúbọ èṣù láyé yìí. Tí bá ń fi ẹ̀kọ́ àtẹ́pó àtẹ́yìn kó gbé oríta. Possibility wà fún ọkọ̀ báńkì rẹ̀ ń bẹ̀. Ìwọ́n fi 1,000 rúbọ èṣù. Àwọn èṣù olórí ibú tí wọ́n dúró gògògò yìí. Wọ́n máa dùn mọ́ lọ́wọ́ ní kó tó gbẹ́ bọ́ọ̀lẹ̀. Wọ́n ti sá. Bàbá àwọn kókó kan sí nìsí. Kò sí wàhálà. Mo ní mítì ní NCDA. Ẹ tí wọ́n lọ nìyẹn ni. Jẹ́ yọjú fún ìrọ̀lẹ́ ń padà yọjú. Ẹ máa padà wá. Ẹ ń wà. Ẹ má pẹ́ o. Ẹ má jẹ́ mísì yín jù. Tí oníkèéní òní kan mọ́mọ́ ti fún mi. Àní máa lórí mi ọ̀dà ẹ̀mí ọ̀dà pẹ̀lú. Ẹgbẹ́ yẹn kan sí. Ọ̀dà èmi fẹ́ máa lọ. Ìsọ́gẹ̀dẹ̀ ń dùn sọ́pọ́n. Ọdún. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bì. Sórí èmi ọ̀dà pẹ̀ sórí. Tó máa sọ ọ́ báyìí ṣe. Ṣùgbọ́n kó o ṣe kí mountain of fire wá ta. Ṣé nǹkan bẹ lórí ẹ ni ṣé tí etí bá dùn ọ́ ṣọpọlọ ń dùn ọ́ ṣé làákàyè náà mẹmórì káàdì ṣé ó sún pò mí tó wà ní. Kí ló ṣẹlẹ̀? kí ni Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? ọ̀dà kí lọ́ọ́ yà aṣọ yìí. ẹ ní kí ni ṣé ọmọ àpáṣọ yìí akọ tó kà wọlé. Ó ti gbó ọwọ́ mi ló ti yà bí mo ṣe gbó báyìí pé kí n lè fọkọ mọ́ dáadáa ó kàn yà ni àgbò ṣe bẹ́ẹ̀ pẹ́ tó bẹ́ẹ̀ pẹ́ mo pé aṣọ yìí ti gbó tí tó sọnù. wèrè ń gbélé yín o láṣọ tí wọ́n sì mú fún patí ẹ̀kejì tí wọ́n wọ̀ lọ́fọ̀ọ́ yìí òun ló ti gbó ó ti gbó ó kẹ̀rẹ̀kẹ́ ń gbó ó dẹ̀ ya pẹ̀ ó dẹ̀ pẹ̀ ayé rẹ̀ náà ti pẹ̀. Ẹ wo ṣáà ni mo ti máa sọ fún yín tipẹ́ o ẹ bá ti ń bá mi sọ ẹ máa pọ̀ fún mi ó bá jẹ́ máa bẹ́ẹ̀kúta ní èmi gan Ìjẹ̀bú lèmi o ṣó ti yé yín àwa gangan ìpèlè wà lọ́wọ́ wa o àṣẹ ni tiyín o ṣó ti yé yín mi ìfẹ́ wà láàmú bí mo ṣe rọra ń lọ yìí mi ìfẹ́ wà láàmú bí o bá kọlù ó kọlù kọ o. ẹ jọ mọ pọ mọ ní ìsìn àbí mo jẹ́ bí dágunró ara kan gúdù ní mí àbí mo jẹ́ kí ni àbíjà ní mí àbí bá dé yọ lọ́rọ́ èmi pọ̀fọ̀ lẹ́nu tiẹ̀
kí lọ́dọ̀ burúkú wo lẹ sọ ẹ sọ pé ẹ fẹ́ di ológbò lórí pàṣọ yàrá sọ lẹ́múlà lẹ sọ pé ẹ fẹ́ di ológbò lẹ́wọ́n ṣe báyìí. ọba ìlú yóò dológbò gbogbo èrò ọkẹ etí ń dùn lóòótọ́ ṣùgbọ́n ọmọ tó ń ṣe àwọn ẹbí ò dológbò èmi ò dológbò àwọn ọmọ bóyá ní dológbò ní sí. kí ló wá ṣẹlẹ̀ báyìí. kí ni ọfẹ dùn ìwọ́n dùn ọ̀dùn àti lórí kíni kí ló ṣẹlẹ̀. sọmọ kọmọ fẹ́ náà ọ̀ sá bó ṣe ṣẹ́jọ́ ní náà nù sọmọ kwari fi ni èmi fẹ́ lù ọ́ máa sá sọmọ kwari fi ni. sọmọ kí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ ti ń dẹrù bàmí báwo lójú ilé ìṣẹ́ wa kó lọ. mọ́jọ́ wèrè. ó gbé o kiri òkúta ọlọ́mọ jàjà hàn lórí kíni. ṣe rí ìyàwó tí mo fẹ́ ìyàwó tí ò ní respect ló fẹ́ lu ìyàwó mi hàn sọmọ kwari fi ni tó bá wọn lè yàn burú owó kú òrùlé yìí o owó sì lọ ni kò sí tí alẹ́ bá mi sọ bẹ́ẹ̀ mi bá mi sọ gbogbo ẹbí bá mi sọ gbogbo ẹni tó bá dá sí i kò ní ká fọ́nítọ̀ ọ lọ lè mi wọ́n ya mi lásọ ọ sọ mi dà láìkísà oúnjẹ náà ni ọ jẹun bí ẹni yóò fùkú ọ mu tíì mọ́ra tíì lé kò lè pọ́sẹ̀ kan ọ lọ náà ni ọ lọ ni o ọ lọ ni o ọ̀dà. ọ̀rọ̀ Àdìgún adé mọ̀tòlè gbọ̀gbọ́n ńlá dé. ibi tí mo dúró díẹ̀ náà nù mo máa pé gbogbo bó ṣe lọ tó bọ̀ ọpọ́n lọ́wọ́ padà gbé. ṣé tíre búrẹ́dì ni kí wọ́n á gbé bẹ́ẹ̀. mo ní kọ bí orin ni máa ṣe ọ́ wọ́n fi yọ́ ni gbogbo olórin tó lóhùn láyé kò sẹ́ni tó lóhùn òbúkọ. lọ́nà wo. bóbúkọ bí ọba kí ló kọ ìkejì rẹ̀ yìí ewúrẹ́ bí ọba láṣepọ̀ yóò lo òun ni yóò lo treble yóò lo soprano yóò lo tenor yóò lo bass yóò pààtì. tàló ọ̀rẹ́ lóhùn tó òbúkọ ọmọ kan ọkùnkùn lọ́wọ́ súdíò. ọ̀rẹ́ wa ẹ̀yin lè jèrè yín sórí mẹ́jà àtàrà wa jẹ sórí ibi tí fàájì dé ibi tí fàájì ti bẹ̀rẹ̀ àti ibi tá a yọrí rẹ̀ sí nísìn kò ṣeé dá sí o. kí ló tó pé mọ̀mọ́ eléré kó máa bọ̀ kó wá jọ́ìn wa ní àyìn. ìjọ mọ̀mọ́ mọ̀mọ́ èké. irú fàájì yóò ṣe dá sí téèyàn bá ti mu gbogbo kìíní tán kéèyàn lọ pajú rẹ̀ jù sójú kan kéèyàn ó dà síbẹ̀ yí wájà. ìyá ti lé àbí. àní ìyá yín ti ta sórí bó ṣe wà ó yẹ kó wà áyìn ní kí wọ́n ṣe méjì so mọ̀ pé tá a bá ti rọ́bà á rí jóyè tó bá ti wá tó bá ti mú kan lẹ́yìn á jọ mọ̀ lọ papọ̀ tó bá dánwó aládé á sì lọ lè gba yàrá á lọ sá wọn balẹ̀. ìwọ lọ gba eléyìí o. èmi má gbà. tó mọ̀ pé béèyàn bá gbólóso gan ó ṣe é ṣe kéèyàn wọlé lóru kò sì jáwọn ṣe é dájà. mọ ọ sanwó o. màá sanwó. tọmọ pé gbogbo pátí tí lámúdọ̀gí ọba ṣe ọ̀dọ̀ wọn ni fẹ́ ní ìwọ̀n ẹ̀wọ̀n o. ọ̀dọ̀ wọn. dégbè bá ti ràn ń wá ibi tí ó ti ṣe pàtí nu kì í sí ọ̀dọ̀ wọn ni ó ti nẹ́sùn sí. ó sì ní ti nẹ́sùn bí kankan mẹ́sàn-án wọ́n mẹ́. n kò ráyè ìta ti ṣe lára pátákó ìgbówó lòun gba 300 ègbò ẹyọ kan 250 dé. ọkọ mi ló ń pè. ọkọ mi o. hello baby búbúbú. olówó orí mi búbúbú. ọ̀rẹ́ mi ń bẹ níyì àjọ wà náà ni àjọ fàájì ń sàn burúkú bí o. nǹkan ṣẹlẹ̀ ń bì ní gbèdí gan ni o. ọmọ tó ṣẹlẹ̀ òun lọ sọ fún mi pé pàtítà ti pé kárẹ́ tí orin sínú ẹ̀kànnì tó ní kò lè dùn yéèyé o kò lè dùn àríyá tí ọ̀sọ́mọge kò lè dùn wọ́n á ní kó wọ́n máa bọ̀ kó wọ́n mọ̀ rẹ̀ kẹ́ dání tó dàbí tiẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kẹ́ẹ̀jọ máa bọ̀. òun ó jókòó ti
má bínú ọkọ mi mi nílé wá àsìkò ọjà mi lélẹ́yìí má bínú jọ nítorí Ọlọ́run. Wọ́n mọ̀ fi sí òun ò ṣe fi ọmọ sí bẹ̀ kọ́ mọ́ mọ́ bọ́ yẹn jú ẹ lọ òun ò sì ní pẹ́ńbí pẹ́ méjèèjì láti débi ìwọ ọmọ lọ́ntì ẹ ọ̀rẹ́ ẹ lè dúró ti ọ̀rẹ́ mi. àsìkò ọjà mi lélẹ́yìí má bínú jọ nítorí Ọlọ́run. ọ̀rẹ́ àbúbú bèbí búbú ìwọ lọ pa mí Ọlọ́run. Afa. Bad news ni. Bíbó èèyàn kú bẹ́ẹ̀ ni. èèyàn kí ló ṣẹlẹ̀ gangan. èèyàn ní kúlẹ̀ àná tèmi o. kí ló ṣẹlẹ̀. wọn náà mọ̀ ọ́ ṣe wọn pé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni káàdì máa yá. wọn lóun ò lè dìde ń di gbá pé ní ìsìn náà lọ́wọ́ káàdì kankan pé àná àwọn ò tà. èdè lóun ò. pẹ̀lú gbogbo orúkọ tó ti fi kọlífàì rẹ̀ látàárọ̀ búbúbù bébí búbú tó ti ń fún látàárọ̀ sẹ́kọ̀ yẹ kó rí rẹ̀ ná lé ni. mẹ́ta lè mi rú náà ẹ sọ̀rọ̀ síyàwó ẹ̀ kí sọ ọ́ báyìí. ọmọ tó ṣẹlẹ̀. ó ní máa ra gbogbo ohun tá a bá jẹ ń bíbọ̀. kó tún kó lọ bá. ń kó lọ obìnrin ìdá kí wọ́n bá mi ṣe tékèwé kí ní pílẹ̀tì méjì. ìyá wa. oorun lànà. èmi náà kúnlẹ̀ o. ẹ jókòó. àti ìyàwó mi ni. ẹ kú àtàárọ̀ mo fẹ́ tètè dé báyìí àti dáná. àwa ẹ máa wò ó jí. ewu tá a kò lọ́nà ló jẹ́ apẹ́ ìyá wa ṣùgbọ́n ẹ ṣe nǹkan tó dùn mí. lọ́nà lóyún. ẹ ti bù kàn jàn pọ̀ ẹ ti bù kàn jàn pọ̀ nígbà tá a fẹ́ ṣe nǹkan bí oṣù méjì ní ìsìn tó ti súnmọ́ wa tán ó ṣe á jẹ́ pé irú àkókò ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń sẹ́ndì àwọn líìsì jẹ́ ń sẹ́ndì sí wa èyí ò wá tún dùn mí o bí nǹkan tẹ́ ẹ kọ sínú líìsì o. kí ni dákọ tó pọ̀ jù. ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń kọrú iná ń kọ atarodo iná ń kọ gbogbo ẹ̀ ti pọ̀ ju ẹ̀ tún wá fi iṣu 42 lórí gba fẹ́ dáná ìyàwó ẹ dákun téèyàn bá dáko éka kan ṣé iṣu 42 ṣé ayé onítọ̀wọ̀n ti ta ó ti pọ̀ ju. ẹ ń gbọ́ tó pọ̀. ẹ ti ń sọ ni pé in-laws èmi mo ní. sẹ́mi pé ọkọ̀ tí a ṣe fún àwọn àna pé kí ọmọ kànáà ní pè ní in-laws gbogbo dẹ́ kan ká ṣe ní méjì ìdájì ká pín sí méjì kí gbogbo ilé ìrọ̀ àwa lọ́rùn lọ́rùn sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ṣe ń wo wèrè kò ní sẹ́ kọ́bọ̀ lápò o kò ní sẹ́ lọ́wọ́ o bó ṣe wà èmi mo gbé débi ó gbé bó ṣe wọ ìyá ò bàbá tán èlò gangan ló ń gan rí àjọ tá a sì jọ ń dárè èlò ní ń da èlò ní ń gbà èmi náà mo mọ́ sọ̀pọ́ọ̀tì rẹ̀. kí ni. ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi ni o ṣé àwọn ẹnìkan kọ́ lẹ́bí tẹ́bọ̀ àbá ṣé mo gbogbo ibi táwọn ẹbí wa wà láti òkè òkun àti Amẹ́ríkà gbogbo wọn ló ń bọ̀ wá sí ìgbéyàwó ìyàlú èwo lẹ́wọ̀n sọ pé akọ́pọ̀ pọ̀. táwọn ará Amẹ́ríkà wà wọn bá yín pín sùn ni. ẹ dúró ẹ máa wò ó. ẹ̀rọ wọn lè kó sùn lọ. lọ sí Amẹ́ríkà kò sí sún bẹ̀. inú pléènì wọn kò sùn bẹ́ẹ̀. bóyá lè mọ̀ pé gbogbo oṣù gbogbo náà gbogbo àpapá táná máa bá wa gbà. no problem. kò sí wàhálà. ẹ jẹ́ ń pe ìyàwó yín fún yín ẹ dákun torí Ọlọ́run. ìyanu. tó bá jẹ́ pé ìyanu. ó lábúrò ni èmi ni bá fẹ́. ọkọ rẹ wà lórí ìṣòro. èmi ọjọ́ wa ti ó wà tọrẹ rẹ ó jẹ́ wá yọ sí sí wọn. nínú ilé kan. tòrórọ̀ yín sú mi. bùbùbù bèbí bùbù bèbí bùbù ṣé ọlọ́mọ ní yọjú lórí yẹn sán dànù ọmọ ẹni sọ̀rọ̀ tí orí mi ń dàrú yìí. bùbùbù dákun rọra o jọ o. rọra o. bùbùbù bùbùbù bùbùbù. ó kí ní ẹ̀dẹ̀ kí. kéèké ni. ẹ kí náà wọ́n jókòó náà bá kí ẹ jókòó jọ. bùbù. bùbùbù. ìyá wa ẹ má bínú o ẹ ní sórí burúkú bí ẹni yẹ ẹjọ náà kì í yín o ṣe rí ẹ sóore kan fún mi ẹ jẹ́ mú mi ẹ jẹ́ kí ìyàwó ọ bomi fún mi. àná mi. ẹ fún mi lómi. bùbù ẹyọ mọ mi ni. bú omi tèmi fẹ́ mi.
wá gbọ́n tó bá wá gan tó bá jẹ́ pé bá ṣe ń ṣe nìyẹn ní ìdílé wa. Kí ni? Ó ga. Mami. Kí ni? Ó ti yé mi. Kí ló ṣe? Ẹ̀dùn ẹsẹ̀ ni. Ẹ tún wò ó. Ṣé owó ló pa? Owó ni. Ọbẹ̀ tó dùn ni. Ọbẹ̀ tó dùn owó ló pa. Bẹ́ẹ̀. So kò ẹ má dín kankan gbogbo. Owó ni ẹ̀wò bí. Owó ni o. Ṣé inú sì ń bí mi? Kò sọ fún mi pé bèjì lòun. Ìkejì ẹ̀ gẹ́gẹ́ ni èmi àbí. Orí ẹ̀ burú ni. Fọ́tò ọmọ tó fi hàn mí lórí fóònù kan ló lọ yìí. Àní méjì ni wọ́n. Bàbá ẹni kó sí. Kẹ́hìndé Táyé ni mò ń fẹ́. Kẹ́hìndé Babátúndé tó lọ fẹ́ yàgò ará ọ̀run ló fara ọ̀run. Olórí burúkú lọkùnrin. Látijọ́ tí mo ti délé ayé mi ò tẹ́ báyìí rí o. Kí ni ti tẹ́ bẹ̀rẹ̀? Má wọrí. Ṣé torí tẹ́pọ̀dù tí ẹ kú? Ẹ wo ṣé mo lè lọ rí níbi tó jókòó sí jàre? Ní sùúrù. Kí ni? Arọ lónìí jó yẹn jùlọ lẹ́sẹ̀ méjì gbà. Lọ́nà Aṣọ play ìyàwó mi ṣe báyìí. Ẹ Tẹ́ bá jó lónìí ni mo pè kí n ṣe báyìí. Àrọ tó lóògùn ìyàgbẹ́ wàhálà ló kó bára lé wọn. Ẹ wo ẹ gbọ́ gbómi jàre. Ẹ tó jáde àbúrò tèmi ò ṣàrọ̀ torí bá ṣe bí gangan nìyẹn bá ṣe bí nìyẹn. A ní ìbejì ní fámìlì wa bá ṣe bí nìyẹn láti kékeré ẹ̀ ní owó lẹ́dẹ̀ ń wò yẹn tẹ́ bá mọ iye tí a ná kó tó di báyìí ẹ̀yin náà wò bẹ́ẹ̀ tún ṣe ń bá mi fò. Bí ọmọ àlè ni. Tẹ́ tó ń bá mi yẹ̀ wò gbogbo bàkà sí yẹn àti iwájú àtẹ̀yìn ni owó ló ń gbé dúró ẹ̀ ṣe kú. Mọ́ mi kò ní kúlù fún yín. Àmì ò àṣẹ o. Kí ló dé? Ọlọ́run ìjọ kúlù fún yín. Àmì ò àṣẹ o. Kò ní kúlù fún yín. Àṣẹ. Ó ń ṣépè fún yín ni. Ẹ wọ́n ń dẹ̀pẹ̀. Ẹ wọ́n ń dẹ̀pẹ̀. Ṣé bẹ́ẹ̀ ti láṣẹ? Kí ni? Ṣé mo lè rí? Kí ni? Kí ni? Kí ni? Ẹ má bàtà kẹ́ síbí o. Àtàtà.